Hi guys, it is Yoruba Gbode again. I hope you will join us on this channel, and I think you are enjoying all our series on this channel. Do well to subscribe and follow us as we go on. We are still on culture, Yoruba culture, and of course the myths, the Yoruba myths about this world, the Yoruba, the creation of the world. We are still on it. We have looked into the belief of the Yorubas. We still want to look at the belief of the Jews and that of the scientists about this creation of the world. Sí ẹ̀yin ará wa nílé, mo tún kí wa káàbọ̀ sórí ìkànnì yìí o, Yorùbá Gbòde, ibi tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ àtàṣà. Ẹ má gbàgbé pé abala àṣà òun la wà. Ìtàdẹ̀ yẹ̀wò náà ni ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé. Ẹ tún wá nǹkan fìdílé, ẹ tún jẹ́ ká tẹ̀síwájú lónìí. Ẹ rántí pé ní fídíò tó kọjá mo ti bá wa sọ̀rọ̀ o nípa kí ni ìgbàgbọ́ àwọn Yorùbá nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé, bí a ṣe dá ayé yìí. Lónìí a wá fẹ́ lọ sínú báwo ni èrò àti ìgbàgbọ́, kí ni èrò àti ìgbàgbọ́ àwọn Júù nípa dídá ayé yìí àti ti àwọn onímọ̀ sáyẹ́ǹsì pẹ̀lú ní bí a ṣe ṣẹ̀dá ayé. Yorùbá gbàgbọ́ wípé ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé yìí kì í ṣe ìtàn àwọn Yorùbá nìkan ni. Nínú ìtàn wọn náà ni wọ́n sọ kọ́ sí wípé àwọn kan wà tí à ń pè ní Júù, àwọn náà sọ̀rọ̀ lórí dídá ayé. Wọ́n wá fi ìtàn wọn wé ìtàn inú Bíbélì. Wọ́n ní Ọlọ́run ló ṣẹ̀dá ayé, àwọn náà gbàgbọ́ bẹ́ẹ̀ o, pé dídá la dá ayé yìí, Ọlọ́run ló sì ṣẹ̀dá ayé. Àwọn náà wá tó sọ fún wa wípé ní ìgbà tí a fẹ́ ṣẹ̀dá ayé, ayé rí jújù, omi sì wà lórí ayé. A rí wípé àti ìtàn àwọn Yorùbá àtàwọn oníjù, ẹ jẹ́ ká máa bàbọ̀ ká máa wò, torí a ṣe ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ìjọra wọn àti ìbámu àti ìyàtọ̀ wọn. Àwọn náà gbàgbọ́ pé jújù láyé rí, ṣùgbọ́n àwọn Júù ní ọ̀rọ̀ ni Ọlọ́run sọ tó fi ṣẹ̀dá ayé. Wọ́n ní Ọlọ́run kàn pàṣẹ ni, jẹ́ kí omi kójọpọ̀ sí ẹ̀gbẹ́ kan, wọ́n ní gbogbo omi yẹn kójọpọ̀ sí ẹ̀gbẹ́ kan. Jẹ́ kí ilẹ̀ kó hù jáde, wọ́n ní láti inú omi yẹn náà ni ilẹ̀ ti hù jáde. Wọ́n ní nígbà tó tún yá, Ọlọ́run tún pàṣẹ wípé jẹ́ kí ewébẹ̀ máa bẹ̀rẹ̀ sí hù lórí ilẹ̀. Àwọn ewébẹ̀ sì bẹ̀rẹ̀ sí jáde, àwọn igi bẹ̀rẹ̀ sí jáde, àwọn ẹyẹ lóríṣiríṣi. Ìwé ìtàn wọn fi yé wa wípé ọjọ́ 6 ni Ọlọ́run fi ṣẹ̀dá dídá ayé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Júù, àti pé ní ọjọ́ keje Ọlọ́run sinmi. Ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn Júù òun ni èyí. That is just the belief of the Jews concerning the creation of the world. They believe God created the world and through command, just command, let there be earth, let the water come to a side. They sincerely believe God created the world, and that before the creation, the world was not in form, no shape. There are waters that covers the earth, but He commanded, let water move aside, water packed aside, let there be sand, earth came forth, vegetables on it, animals, trees, birds, and everything. They sincerely believe God created them, and He created all within 6 days, and on the 7th day God rested. Náà ẹ jẹ́ ká wá wò kí ni ìgbàgbọ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì nípa dídá ayé yìí. Onímọ̀ sáyẹ́ǹsì náà gbẹ̀yìn, àwọn náà sọ tiwọn gẹ́gẹ́ bí òye wọn ti mú. Àwọn ní pé Ọlọ́run kan pàṣẹ kò kan àwọn o. Èèyàn kan mutí yó, èèyàn kan kò àwọn òun ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ o. Ìgbàgbọ́ onímọ̀ sáyẹ́ǹsì ni wípé ṣe ni ayé yìí ṣe ló dàbí kinní kan tí à ń pè ní bọ́ọ̀lù. Ìgbàgbọ́ tí wọ́n nìyẹn. One is just like a sphere, just round like a ball. And the ball was something so hit the ball was so hot that at a time it just blow and break into pieces. That is the belief of the scientists about the earth. And where that thing move into on earth becomes sand. That is the earth where we are living in. And the remaining parts, where the part of that heated
object that breaks into pieces doesn't reach. That is the waters, the rivers that put themselves there. And that is how their own belief concerning this art. Sí àwọn onímọ̀ sáyẹ́ǹsì, wọ́n ní bí bọ́ọ̀lù ni o, wọ́n ní kinní náà kàn gbóná jọyìn lọ́jọ́ kan ló bá bọ́ gbùà. Wọ́n ní bó ṣe fọ́n yìí, gbogbo ibi tí ẹ̀fọ́n ká yìí ta sí, gbogbo wọn ló di ilẹ̀ lẹ̀. Àwọn ibi tí ẹ̀fọ́n ká yìí ò ta sí, àwọn ló di odò ńlá, omi àti ìṣàn omi èyí tí a ní títí di òní. Àwọn onímọ̀ sáyẹ́ǹsì wà dúró ń bẹ̀rù. Àwọn wá sọ fún wa wípé ní ti ènìyàn, tọ́lá àwọn gbàgbọ́ pé èèyàn ló wá ń ṣètò igi, ṣètò ìgbàgbọ́ tí wọ́n nìyẹn. Wọ́n wá ní ènìyàn wà yìí o, wọ́n ní ọ̀bọ kan ni ló bẹ́ sílẹ̀ lórí ilẹ̀ yìí. Wọ́n ní ọ̀bọ yìí ló wá ń gbé lórí ilẹ̀ títí fọ́pọ̀lọpọ̀ ọdún. Ọ̀bọ yìí ló wá dàbẹ́ ni pé bó ṣe ń dàgbà sí, bó ṣe pẹ́ tó ni irú ẹ̀ wọlé ni ò ní rù mọ́. Lójú ẹ̀ wá ń yí padà tó ń dàbí ti èèyàn. Tírun ara ọ̀bọ bó ṣe pọ̀ sí yẹn tí gbogbo orun ẹ̀ ń fọ́ tó wá ra kú fẹ́rẹ́fẹ́. Wọ́n ní ìdí rèé tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì ṣe ń pè wá ní ẹranko tó ga, tí òye rẹ̀ ga ju ẹranko tó kù lọ. Ìgbàgbọ́ tí wọ́n nìyẹn nípa dídá ayé. Láti inú nǹkan wọ̀nyí, inú ẹ̀fọ́nká yìí àti ìgbìyànjú ènìyàn, àwa ń rí àwọn ewébẹ̀, àwọn igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. You see, according to the scientists, they believe, they say after that something like ball breaks into pieces and scatter all over the earth, they sincerely believe that there is a monkey, and that monkey begins to live on earth, and he lived for so long that the tails just drop off and the ears all upon the monkeys were dropping to the little that we can see on human being. That's why we have some of us with hair that are so hairy, that we have hairs all over our body. And that is why the scientists will say human beings are higher animals, that we are just we from the race of an animal, from that monkey. That is where human being comes from. Ẹ̀yin ọ̀rẹ́ wa líle, ṣé ẹ wà tún rí báyìí? Tàwọn onímọ̀ sáyẹ́ǹsì gbàgbọ́ táwọn yẹn náà tún nìyẹn o. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́, a ti wo ìtàn mẹ́ta nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé. Gbogbo nǹkan wọ̀nyí lè máa bá nínú ìwé ìtàn àwọn Yorùbá tí wọ́n sọ tó bá ń sọ̀rọ̀ nípa dídá ayé yìí. Wọn ò ń fi mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ rárá. Mo rò pé a gbádùn ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé yìí nípasẹ̀ ìgbàgbọ́ àwọn Júù àti ìgbàgbọ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì. Tó bá tún di fídíò mi, ẹ wá bá mi pàdé ká wá jọ wá wò ó. Ṣé wọ́n jọra wọn? Àbọ̀ tí ẹ jọra wọn? Kí ni ìjọra? Kí ni ìbámu? Èyí tá a bá pàdé nínú àwọn ìtàn mẹ́tẹ̀ẹ̀ta yìí nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ayé. Ẹ bá ṣe ń gbádùn ẹ̀sìn, ẹ má gbàgbé ẹ tẹ̀ mí láago, ẹ subscribe. Gbogbo ètò wa pátápátá a máa dé àrọ̀wọ̀tó yín. A máa kẹ́kọ̀ọ́, a máa kọ́gbọ́n, a máa kọ́ àṣà, kíkọ àti sísọ èdè Yorùbá kò gbẹ́yìn lórí channel yìí. So my friends at home, that's where we are stopping for the day. Just meet me on the next video. Then we want to see the similarities and can we see anything similar in these stories or not? Meet me in my next video. Bye.